ọlọ́mọ yẹ̀yẹ́ ní sá àti ihun àti in àti in ọlọ́run ti kọjú ayé sí ọ̀dọ̀ yín kọ́dọ̀ ta yín náà máa ń gbé ọlọ́run gbà fún yín ọba tó wá síbẹ̀ dàpọ̀ ẹja nàka lápapọ̀ bí ọlọ́run bá fi nǹkan sí ẹni tó jó lólùfẹ́ yàn abẹ́ni yàn ó kọ̀ yóò wá fún yẹn lẹ́nu ọ̀tá wọn á ní ṣé kò sí àwọn àfa ń bẹ̀ mọ́ ni ṣé kò sí bàbá wa ọmọ òsè pààrọ̀ ń bẹ̀ mọ́ ni ṣé kò sí bàbá wa ní ilé àfi ń bẹ̀ ni ṣé kò sí gbọdọ̀ fún náà ṣé kò sí bàbá wa mẹ́rin nìkan sí bẹ́ẹ̀ gbogbo tí ó wàá dé tó kọ owó fi fún yẹn lẹ́nu ọ̀tá ọlọ́run ní bèbá yín o ẹ̀dá kan ẹja nàka sùn ayé àtàrí kò sí òun náà ní ẹja sọ lápapọ̀ bisimilahi rahman rahim ẹ máa sáálì tí yín o. ماذا الذي يشاء عنده إلى باسمه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. تمشي فوق الأرض. mo fẹ́ sáré rán yín létí ọ̀rọ̀ kan gbogbo ẹni tí bá yàgbẹ́ máa gbàgbé àmẹ́ni bá fẹsẹ̀ kó kò ní gbàgbé láíláí. ولا تمشي فوق الأرض. wá sí ránu ni. لا توقعا. ọba àbọ̀rọ̀ kí ni ẹ sọ̀rọ̀ kan ẹ dákun ọdún wo ni Mọ̀lánà Múdèṣì wá sí Ramadan lecture yín ọdún wo ni 17 years ago wọ́n náà yọ 17 years nínú ọdún orí rẹ̀. لا تمشي في الأرض. لا تمشي فوق الأرض. لا تمشي فوق الأرض إلا تودعا. tọ́lá lómi ọmọ ara rẹ̀ àwọn ọmọ yẹn àwọn. fọ́tò tí kọ́kọ́ bá Alhaji Abdulwasin Alabi Pasuma yàrá yé mi 17 years ago ni. ولا تمشي فوق 17 years ago. الأرض إلا تودعا. Mọ̀lánà Múdèṣì wá prógrámù àwa sì fẹ́ràn yín òdìbò àti àbá ń pòsì yín tó ráfa là wá ẹlòmíì half done ni àbá ń pòsì yín yóò rò pé àwọn àfa náà tó ìwọ tó ń pa àwọn àfa ìwọ náà ò mọ ṣe ó máa mírí ó máa gbọ́ Pasuma kí ló làwọn àfa àtàwọn ìlẹ̀ gbọ́ Pasuma. لا تمشي فوق الأرض إلا تودعا. ọ̀pọ̀lọpọ̀ orin wọn pátá la máa gbádùn ẹ̀kọ́ sí wà ń bẹ̀ kílẹ̀ náà ní gbọ́ inna mina ash-shi'ri la hikma. لا تمشي فوق الأرض إلا تودعا. ẹ dákun gbogbo àwa tá a wà láàyè yìí ẹjẹ́ á fi ti Alhaji Pasuma náà kẹ́kọ̀ọ́ gbogbo orin tọ́lọ̀ ń bá lè ṣe fún ẹni dùnmá ni ẹ o tó bó bá jẹ́ sí kówó ló ní ìdùnmá ni ẹ ó dáwọn kan tí wọ́n náà ṣe yẹ fà fún. لا تمشي فوق الأرض إلا تودعا. bó tó kìkì ló ní ni mídùnmá ni ẹ ó láwọn kan tó kìkì tí wọ́n náà ju tiẹ̀ lọ yé kilẹ̀ mọ́ kìkùkì. لا تمشي فوق الأرض إلا تودعا. ẹ wo jìgá ni ọdún mẹ́rin márùn-ún sẹ́yìn nísìnyí àwọn náà yẹ wọ bùtù bá ti wọ̀ yìí sílvàsì ni wọ́n wọ̀. لا تمشي فوق الأرض. àwọn náà tún wá gbé àpọ́nlé tọ́lọ́run ṣe fún wọn wọ́n gbé wá síbi Ramadan lecture ìtẹ́ríba nù ní. ولا تمشي yẹ́rìíra rẹ̀ yẹ́ bàbá wa Alhaji Abdulwasi mo bá wa ya fọ́tò lọ́dún náà píkítọ̀ náà sì wà lérí fóònù mi títí dì sìn. ولا تمشي فوق الأرض. nígbà náà àwa ń lè kéwú ọlọ́run ló mọ iye ń ta fọ́tò náà yẹn dú nínú àwọn tí fẹ́ wa ò fẹ́ wa. àwọn upload rẹ̀ bá dà wá ó mọ Pasuma mú yẹ́s ó mọ Pasuma dáadáa. ولا تمشي فوق الأرض إلا تودعا. tèmi lè mi wíwùn ṣé pẹ̀lú wọn náà fi wọ́n gbà yìí. لا تمشي فوق الأرض. ojú tó pa ó ní wọ́n lè yọ̀jẹ̀ nínú ẹgbẹ́rẹ́ ìyá mọ́tò. لا تمشي فوق الأرض. èyí tó wá jẹ́ bàbá ń parí rẹ̀. Alhaji Abdulwasi wọ́n ti gbàgbé àmọ́ kò rán wọn létí. إلا تودعا. Ramadan lecture Mọ̀lánà Sheikhul Qadiriyya ọdún tó lọ tá a ṣe ní Radisson Blu. àjọ jòkó ni ayákùn ọ̀la ṣùgbọ́n nígbà parí Ramadan lecture àjọ owó bí tá a ti jẹ ìṣinú ni wàláhì tàláhì àjọ jòkó pọ̀ báyìí. mo ní àwọn Alhaji Pasuma tó máa ń jó òkèlè wọ́n jẹ òkèlè wọn dáadáa ni o. tí wọ́n máa pákéjì òkèlè tó máa sọ wọ́n bí kí tó kùn máa ní ká wọ́n bọ̀ wá síbí
nǹkan tó yẹ kó tọwọ́ bọ̀ o tún wá síbi sí Alhaji Pasuma fi ọwọ́ jẹ òkèlè mo lè mọ àbá oúnjẹ tí ń jẹun gan kò fẹ́ lọ lọ́kàn mi mọ́ pẹ̀lú pé ẹni tó ń pè láyé náà ni ìyẹn ńlá ni èèyàn tó ń torí ẹ lu ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì pé Alhaji ń bọ̀ àní okú òlójú ọ̀nà kó o bá fara balẹ̀ ó pè yí tẹ̀lé rí wọn tẹ̀lé rí wọn lọ́fẹ̀ẹ́ lófò yìí ọlá kó jẹ́nu àwẹ̀ ni ọlọ́lọ́mọ yẹn tí ó ti jẹ gbẹ́jú. àwọn Alhaji wa dúró báyìí ń rí lára wọn wípé ó ti rẹ̀ wọ́n ṣùgbọ́n àti sọ fáwọn èèyàn wípé ẹ̀fìmílẹ̀ ń jásí wípé ìwà 17 years ti ń bẹ lára wọn ọ̀hún Ọlọ́run sì ní kí wọn kó máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó kúrò bẹ́ẹ̀ títí dẹ̀ ní. wàlá tẹ̀mọ́sẹ̀ fún ọ̀la àbídì ẹ mọ̀ wá jọ náà tí mo fi ní mo fẹ́ bá yín afọ́tò ẹ fọwọ́ kọ́ mi lọ́rùn báyìí bí ẹni wípé ẹbí ni wá bí ẹni pé mi gan ni fún yín owó. Fọ́tò yẹn lè já kan ó mú nǹkan ó ńlá nǹkan ó tẹ̀ nǹkan tó dáa. wàlá tẹ̀mọ́sẹ̀ fún ọ̀la àbídì ìlà tàwàdù ara kàmúta tà. bẹ́ẹ̀ni máa tẹrí ba Alhaji wa gbèlú wá sìn àtọ́ pé yín dìde àmọ́ àfàkùránì pé yín dìde. ìyá máa ń wà kó ń dá. olóríire ó bá wa nà káàtá ẹ̀rí àní àdìdè lásán ni wọ́n tún ń bọ̀ wá ta. wàhálà ìjọba obìnrin. gbogbo àwọn bàbá yìí ni wọ́n á dá àpọ́nlé wọn jọ fún wa yìí. ìwọ yọ tiẹ̀ ẹ yọ àtàrẹ kẹtẹ ní kẹgbẹ́ òun sáàrin ọlọ yóò parẹ́ mọ́ lọ láàánú. ó máa má rẹ o ikú gbọ́dọ̀ pa fún wa. ikú gbọ́dọ̀ pa fún wa. àrùn ń bọ̀ bó o bá ti wí ẹ dábàá gbé táwọn àzẹnu àwọn èèyàn bó o bá mọ̀ wí máa jẹnu sáàrí pé yá máa rí pẹ́nu rẹ̀ ńlá ń pàdé bó o bá ti ń wí bẹ́ẹ̀ á mọ̀ pé nu olólùfẹ́ Alhaji Pasuma ló wà. ikú gbọ́dọ̀ pa fún wa. àrùn gbọ́dọ̀ ṣe fún wa. Alhaji Pasuma mọ̀rẹ́ o ikú gbọ́dọ̀. Alhaji Pasuma mọ̀rẹ́